Yeah, congratulations sir. I think it's moving. Ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbi tí ẹ wà. Kí ọmọ Lúkà kú oríire o. Ara àwọn olóríire ọmọ Yorùbá látorílẹ̀-èdè Italo wọ́n wá sí location 419. Wọ́n láfi táwọn bá rọ́ ọmọ Lúkà. Wọ́n ti dọ́dọ̀ bàbá Èkìtì. Wọ́n tún ti dọ́dọ̀ ọmọ Lúkà o. Ọmọ Lúkà ló ṣe oríire jù o. Ara àwọn ọmọ Yorùbá tòótọ́. Ara àwọn ojúlówó ọmọ Yorùbá tí wọ́n ń fẹ́ òmìnira fún ìran Yorùbá. Àwọn ni wọ́n dé yìí o. Kì í ṣe dandan kẹ́ mo orúkọ wọn bọ̀ tí wọ́n máa sọ máìdí wọn níwọ̀nba díẹ̀. Bàbá mi sà, báwo lẹ ṣe rí ọ̀rọ̀ Yorùbá nation tá à ń sáré ẹ̀ sí? Báwọn táwọn lọ́hùn yẹn o a ní ẹni ọ̀dà òkú Pé ká ṣàgbá ọ̀rọ̀ Yorùbá. àwọn akọ́tùwà tó tẹ̀ jẹ́ pé pẹ̀lú kan tá a rí lọ́hùn a fẹ́ kí ìṣèlú náà kó wà ní ibi bí àdèmọ́yìn tá a lè torí ìṣèlú táà yẹn ìjọ ẹ̀mí táà ìjọ ẹ̀mí. It's not a record, not a rocket science. Kò sí wàhálà ẹ máa sọ. Ó ṣe bẹ́ẹ̀ ni ẹ máa ẹ kú ya fún yìí. Àwa náà a sì ń ṣe mítìn wa lọ bọ̀ irú ẹ̀yìn báyìí la máa ń gbọ́ lórí YouTube lórí gbogbo all the media devices. So èyí lè ṣe fún wa ní encouragement. In fact bí èmi ṣe wá rí báyìí lè target mi ni pé I need the advice yìí gan fáwọn àtàwà ní ọ̀hún because lẹ́nu ọjọ́ mẹ́ta a rí pé a gbọ́ mọ́ṣù ìyàgbẹ́sẹ́dẹ̀ tó ń jáde lẹ́nu yìí àwọn tó bí bàbá Èkìtì àwọn bí lèdùké tá máa ń gbọ́ lẹ́kọ̀ọ̀kan so kẹ́kọ̀ọ́ fún wa ní advice pé kí báwo ṣe máa lẹ́yìn ọ̀la nípa ọ̀rọ̀ mo máa fún yín advice but mo sì fẹ́ kẹ́ ṣe àwọn àlàyé kankan. Tá bá sọ̀rọ̀ orílẹ̀-èdè àwọn kan tí orílẹ̀-èdè fi jẹ́ orílẹ̀-èdè làwọn nǹkan àlùmọ́nì tó ń ní tí òyìnbó pè ní mineral resources. Tá bá wo ilẹ̀ Yorùbá tá fi wé orílẹ̀-èdè ibi tẹ́ wà yìí ǹjẹ́ ẹ lérò pé orílẹ̀-èdè yẹn wọ́n ní nǹkan àlùmọ́nì ju ilẹ̀ Yorùbá lọ? Ó tí o ìlú Ìtàló tẹ́mi wà èmi ò dín nǹkan tán níbi owó tó ń dá láàrin ara wọn láti gbé lárugẹ nǹkan táwọn ń tà fún wọn òun làwọn tún tún tà tó fi gbé wọn ní arugẹ so èmi fi pé bọ́lá ń ṣe dá ilẹ̀ Yorùbá bọ́lá ń ṣe dá ilẹ̀ Ìgbò bọ́lá ń ṣe dá àwọn Haúsá táwọn kan wá wọ́n ṣe àbúrú màlà wọ́n sọ wá papọ̀ tipátipá. òun ni ó fa ìfàsẹ́yìn àánú ilẹ̀ Yorùbá àánú wà fúnlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ó kàn ní fàsẹ́yìn ní. Torí pé a dúró níbi tó yẹ ká dúró sí òun ló jẹ́ kí àánú yẹn kó dọ́dọ̀ wà bẹ́ẹ̀mi ṣe rí nìyẹn. Nílẹ̀ Yúróòpù kan tá a wà Yúróòpù oṣooṣù kan Ìtàló tá a wà yẹn ẹgbẹ́ France ló wà ẹgbẹ́ Austria ló wà ẹgbẹ́ Germany ló wà èdè wọn yàtọ̀ síra wọn. Yàtọ̀ síra olúkálùkù dẹ̀ torílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n ọ̀rẹ́ ni gbogbo wọn. Ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣe. Ó yẹ kí Yorùbá kó dá wà káwọn náà máa jọ̀rẹ́ Haúsá ká máa jọ̀rẹ́ Ìgbò ṣé tẹ́tẹ́ kájú wà lórí. Ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí ọmọ Yorùbá. Kájọ máa ṣọ̀rẹ́ ara wa ṣùgbọ́n kó oníkálùkù ṣọdẹ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Mo lè lọ́rẹ̀ Haúsá mo lè lọ́rẹ̀ Fúlàní. Ìgbọ́n bí mo ṣe ṣọ̀rẹ́ Fúlàní tó àlejò pé pé pọ̀ kò tẹ̀ sí jàǹbẹ̀. Kò sí ìwọ̀n tó burú pé everybody wà ní àyè ara ẹ̀ nípasẹ̀ tó léèdì tó lè fún wa ní respect ní Nàìjíríà yìí ní pé everybody bá wà níbi ara ẹ̀ káwọn máa yí ara wa alẹ́ tí bá lọ sílẹ̀ Haúsá mọ̀ pé ilẹ̀ Haúsá ni mo wà tí bá kí wà ní ilẹ̀ ní kápẹ́ ní Nàìjíríà kí n lọ sí ìlú àti apá àríwá náà. Bẹ́ẹ̀ ni àríwá. Kí n débẹ̀ kí n má gbọ́ ọ̀sán sọ. Ìlú Ìtàló gan tí mo wà gan máa ń sọ pé níbi Nàìjíríà yìí I am more of a foreigner ní Nàìjíríà yìí ìlú Ìtàló tí mo wà. Bẹ́ẹ̀ni ìgbà kò síbi tí máa lọ nílùú Ìtàló ní orílẹ̀-èdè Ìtàló. Bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n gan sọ kì í ṣe Nàìjíríà. So èmi ò rí ìlú kan nílé ní àgbáláyé yìí tó dàbí Nàìjíríà tí ó yẹ pé oríṣiríṣi kàríkàṣọ ló wà bẹ́ẹ̀ lókun bẹ́ẹ̀. Nǹkan tó lè fa ìfàsẹ́yìn wa òdùn yẹn lọ. Ẹ ṣe sà. Òṣèlú Haúsá búrò. Ṣe rí ìdí tí mo ṣe ń béèrè question yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan àlùmọ́nì lọ́lọ́run fi ṣe ìkẹ́ ìran ọmọ Yorùbá. Tẹ́ bá gbàlàyé tí wọ́n ń ṣe wọ́n ní Yúróòpù oríṣiríṣi country ló wà nínú Yúróòpù yẹn
èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọn Germany àwọn sọ Dutch, àwọn France wọ́n sọ French, àwọn Spain wọ́n sọ Spanish, àwọn Italo wọ́n sọ Italy, Italian, oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Síbẹ̀ gbogbo wọn náà bára wọn ṣe, ọ̀rẹ́ ara wọn náà ń ṣe, wọn ò bára wọn jà, ṣùgbọ́n oníkálukú ló ń ṣọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Owó tí Italo bá pa kò ní kó lọ sí London, owó tí France bá pa kò ní kó wá sí Germany, oníkálukú fi tiẹ̀ ó fi develop àyà rẹ̀. Àwọn Italo tá à ń sọ ẹ bá àti ẹ̀dẹ́bẹ̀ rí, a mọ̀ yìí pé iṣẹ́ ọwọ́ wọn ò ní, eléyìí tó ń pè ní mineral resources wọn ò ní tó lẹ̀ Yorùbá. Iṣẹ́ ọwọ́ náà fi ń gbé ara wọn lárugẹ ní Italo, bóyá kán ṣe bàtà tó quality, kán ṣe àwọn aṣọ tó dáa, kán ṣe báàgì and many other things like that. Ohun táwọn Italo tán fi ń gbéra nìyẹn. Wọ́n dẹ̀ ń gbowó, orílẹ̀-èdè wọn dẹ̀ ń lọ sókè. Ṣùgbọ́n àwa ní gbogbo àlépo, a ní góòdù, a ní uranium, a ní limestone, a ní gbogbo ẹ̀, síbẹ̀síbẹ̀ ìyà ń jẹ wá. Now ẹ wá béèrè ọ̀rọ̀ ń sìn ẹni ká gbà yín lámọ̀ràn. Kí n tó wá fún yín ní àmọ̀ràn tí màá fún yín, ẹ̀yin fúnrara yín ẹ bá mi gba gbogbo àwọn ọmọ Yorùbá tó ń wò wá báyìí, ẹ gbà wọ́n lámọ̀ràn. Just a short advice pé kọ́ má jẹ́ kó rẹ̀ wọ́n, ẹ bá mi advice wọn. Wọ́n ní ẹni tí ó bá dìde òkú ẹlòmíì a ní bàbá àwọn olótóbi jù. Ṣé ẹ rí àwọn tá a ti wà níta, a ti rí ọ̀nà méjèèjì. Tẹ́bàdàn ní kí n mú kanú méjèèjì yẹn, my choice is clear. Ṣé ẹ rí Ọlọ́run ò dá wa láti fi ìjà. Ọlọ́run dá wa pẹ̀lú àánú. Ọlọ́run dá wa pẹ̀lú gbogbo nǹkan tá a ní láti jẹ́ èèyàn pàtàkì ní orílẹ̀-èdè ayé. Ṣùgbọ́n ibi tá a wà yìí, òun ló ń fa ìfàsẹ́yìn. Èmi dẹ̀ máa rọ̀ gbogbo àwọn tó bá ń gbọ́ mi lẹ́nu pé gbogbo àwọn tó ń gbọ́ wa lẹ́nu pé a lè kúrò nínú ìgbèkùn lábàá kúrò ní Nàìjíríà. Mọ́lẹ̀ yẹn ò lè tàn. So gbogbo kẹta wa máa ṣe, òun sọ̀rọ̀ àdúrà lélẹ́yìí o, òun sọ̀rọ̀ àánú lélẹ́yìí o. Nǹkan tó ń dínà àánú yẹn gangan òun ló yẹ ká dá sí. Àánú wà. Mo wà nú ṣọ́ọ̀ṣì kan lánàá. Pásítọ̀ yẹn ní ó mú 1,000 naira dání. Ó wá níta ló ní ìdí owó yìí. Èèyàn bí 50 wá. Ó wá náwó sókè. Ó wá mú 1,000, ó wá fẹ́yàn kan. Àwọn tó kù kọ́. Ó ní àánú Olúwa nìyí. Èmi wá ní pásítọ̀. Àánú Olúwa ó kárí ilé o. Ó kárí everybody. Mo ní ẹ̀yin tẹ́ wà mí báyìí. Tẹ́ rò pé kò sí àánú Olúwa. Tẹ́ bá kọjá sí òkè òkun lẹ́yìn. Bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé àánú wà. Àánú wà ń bẹ o. Àánú ń gbé bẹ̀. Ṣé ìwásà àánú bíbá ẹni? Mo ní àánú wà o. Àánú wà, ó wà rẹpẹtẹ, ó lè kárí ilé. Bí àánú yẹn bó ṣe kàn yìí, ló ṣe kàn sí, ló ṣe kàn fún everybody àti gẹ́tìmá. Gbogbo níbẹ̀ yẹn àánú cover everybody. So tẹ́ bá wà mí báyìí, tẹ́ bá ń gbàdúrà fún àánú, táànú ò dẹ̀ wà. Ẹ mọ̀ pé kankan ló ń dínà àánú yín. Àánú yẹn gan, nǹkan tó ń dínà àánú yẹn, ìjọba kò sáà àánú wà. Àwọn ìbùkún tó náà fún wa, ó wà ń bẹ̀. Orí ẹnì tó náà fún wa, ó wà ń bẹ̀. Ibi tá a wà gangan ló fa ìdíwọ́. Kíṣọ̀ ọmọ yẹn gangan. Òun yóò jẹ́ kí àánú yẹn. Tá a bá jáde. Òun yóò jẹ́ kí àánú yẹn kó dẹ̀ kó kárí ilé. Mo ní táwọn yẹn, àánú yẹn ó kárí gbogbo everybody. Èmi náà àánú gbà lọ́wọ́ báyìí. I was so shaky Wá there. ìdí mi, wá ní kí n rí àánú gbà ní èmi. Nǹkan kan wà ní tiẹ̀. Àánú yẹn ó dẹ̀ kárí gbogbo wa. Ṣùgbọ́n ibi tá a wà yìí, dábàá kúrò ń bẹ̀. Ó wà gan inú bíbélì, ó ní ègbé ni fún ẹni bá lọ jókòó sí ilẹ̀ onílẹ̀, ìlú onílùú. Ẹ ṣe Nàìjíríà. Ẹ ṣe ẹ̀yin ọmọ Yorùbá àníríjú báyìí lọ. Ṣé wàá lámọ̀ràn tí màá fún yín ni pé ẹlẹ́ẹ̀gbọ́n kankan mọ́ ó lè rí bẹ́ẹ̀, ṣùgbọ́n iṣẹ́ ń tẹ̀síwájú. Bàbá wa Professor Banji Akintoye, bàbá wa lóye Sunday ọmọ Adéyẹmọ, àti gbogbo àwa tá a gbàgbọ́ nínú leadership of bàbá Akintoye, gbogbo wa yẹn là ń ṣiṣẹ́ tá à ń tiraka. Mo rò pé nígbà tẹ́ dé ẹ̀rí pé meeting lọ, ó ní àwọn ìpàdé kan tá à ń ṣe lọ. Iṣẹ́ ń tẹ̀síwájú. Ẹ̀yin ní kẹ́ wá bá wa dé, tẹ́ bá padà dé Italy, ẹ bá wa bẹ̀ wọ́n, ẹ kó gbogbo àwọn ọmọ Yorùbá jọ, ẹ bá wa bá wọn sọ̀rọ̀ yìí pé wọn ò gbọ́dọ̀ jẹ́ kó rẹ̀ wọ́n.
àlàyé tí màá wá ṣe fún yín ni pé ṣé ẹlẹ́yìn tẹ́ wà ní diaspora ẹ̀yin gangan lẹ máa rescue àwa tá a wà lé torí àwa tá a wà lé inú ìgbèkùn làwa wà. Ẹni tó tì mọ́nú túmbú tó tì mọ́nú cell kò lè rescue ara ẹ̀. Tó bá máa rescue ẹ̀ ẹni tó bá máa rescue ẹ̀ must come out from outside láti rescue ẹ̀ jáde. Àwa tá a wà ń bí inú túmbú la wà inú cell. Ẹ̀yin tẹ́ bá wà ní diaspora lẹ lè rescue wa. Ẹ̀yin lójú yín ti là ẹ ti ríran ẹ ti lọ sókè òkun ẹ ti lọ Amẹ́ríkà lọ gbogbo ẹ ti mọ ìyàtọ̀ tó wà nínú ẹ̀. Ẹ̀yin lẹ máa fight ẹ̀ ẹ̀yin lẹ máa jà nípa ọ̀rọ̀ ẹnu yín nípa ìwé kíkọ and many other things. Àwọn ọ̀nà tẹ́ ẹ lè gbà láti fi ran ìrìn àjò yìí lọ́wọ́ nìyẹn. Ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó sún yín torí pé kí ni irú ìrìn àjò bí eléyìí there is a lot of challenges lẹ máa kojú. Ẹ máa kojú ọ̀pọ̀lọpọ̀ challenges. Nínú challenges yẹn kò gbọ́dọ̀ sún yín. Níwọ̀n ìgbà tẹ́ bá ti ń ròyìn pé Yorùbá is going to a destination ẹ gbọ́dọ̀ jẹ́ kó sún yín. That is my advice. Ẹ dúró lórí ẹsẹ̀ yín pé Yorùbá gbọ́dọ̀ bọ́. Tẹ́ bá ti dúró bẹ́ẹ̀ ẹ rí i pé ọjọ́ kan á jẹ́ ọjọ́ kan Ọlọ́run á dá wa lóhùn. Finally mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá kí bàbá mi o Ọmọlúkà Great TV fans ẹ bá mi kí wọn o àwọn ti Italo àwọn Yorùbá nation ti Italo Ọmọlúkà fans o ẹ máa kí wọn o ó là pérégedé. Thank you, that will be all.